Ẹ kú dédé wò yìí gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá, ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi, àlàáfíà táwọn bàbá wa sọ wípé òun ní gbòǹgbò ọ̀rọ̀ kó máa bá yín gbé. Ẹ má gbàgbé mo ṣì wà lórí òwe tí mo máa ń pa, ẹ̀yin bàbá wa náà lè fi sí wa lẹ́nu àtẹ̀yin ìyá wa, pé ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ àníṣe ló ń pọ́n. Ọ̀gẹ̀dẹ̀ ó ń bàjẹ́, ìran Yorùbá mà níṣe ló ń pọ́n. Ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́, àwọn bàbá wa níṣe ló ń pọ́n. Ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́, àwọn ìyá wa níṣe ló ń pọ́n. Ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ lóko, àwọn ẹ̀gbọ́n wa lókùnrin lóbìnrin wọn níṣe ló ń pọ́n. A tún wo lọ wojú àwọn ọmọ kéékèèké pé ẹ wo ọ̀gẹ̀dẹ̀ yìí, wọ́n níṣe ló ń pọ́n. Bẹ́ẹ̀ ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ni. Ṣé ó dìgbà tí Yorùbá bá lé tá ò bá kíyè ìwà tó ṣe? Ṣé ó dìgbà tí Yorùbá bá lé tá ò bá mọ́ ká tó mọ̀ kó yẹ ká dìde ká jà fún òmìnira wa? Ọ̀rọ̀ òmìnira yìí ṣe ọ̀rọ̀ kì í ṣe ń tẹ́nìyàn kan ṣe lábẹ́ kọ́nà. Òmìnira wa la fẹ́. Bàbá Èkìtì ẹ jẹ́ ẹ má dáwọ́ dúró. Bàbá Èkìtì ẹ bá wa sọ fún olóyè Ìgbòho, ẹ bá wa sọ fún bàbá Akíntóyè pa wà lẹ́yìn wọn. Ijó wa ti di ijó àjùmọ̀jó, àwẹ̀ wa ti di àjùmọ̀gbà. Àbẹ́ ẹ̀ gbọ́, ijó wa ó ti di ijó àjùmọ̀jó, àwẹ̀ wa ti ṣe kíni, ó ti di àjùmọ̀gbà. It is duty for me and you to save Yoruba race. Lẹ́ẹ̀kan mo tún kí yín lẹ́ẹ̀kan sí. Mo kí yín lórúkọ bàbá mi Professor Banji Akíntóyè, àrólé Awólọ́wọ̀, bàbá tó ṣe é fi yangàn láwùjọ àwọn bàbá. Yorùbá wípé ẹni tó ṣojú ò dàbí ẹni tó ṣẹ̀yìn. Ó ní tá bá rẹ́ni tó ṣojú tó ṣẹ̀yìn ká kí pé ó kú ọmọlúàbí. Bàbá Professor Banji Akíntóyè show to the all over the world that bàbá yìí sì rí ojúlówó ọmọlúàbí tán ṣojú tán ṣẹ̀yìn tán stand pé legacy tí bàbá Awólọ́wọ̀ fi lẹ̀ ní ìran Yorùbá ò gbọdọ̀ parun. Ni mo fi forúkọ bàbá yẹn kí gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlú ilẹ̀ Yorùbá tí òye òmìnira yé, tí inú yín ò dùn sí ìgbé ayé tí ìran Yorùbá ń gbé. Mo kí yín lórúkọ májàsọ́lá kàkàkí Olódùmarè. Mo kí yín lórúkọ májàsọ́lá Ìgbòho òòṣà. Mo kí yín lórúkọ májàsọ́lá ààrẹ akọni Oòduà. Òwe Yorùbá kan náà ni tó ní dàda ò lè jà ó lábúrò tó gbójú, kì í wá ṣàbúrò tó gbójú, ọmọ tó gbójú la ní, tó dúró nídúró pé ìran Yorùbá ò gbọdọ̀ kúkú ẹlẹ́yà mọ́, tó dúró nídúró àwa lọ́lọ́run fún, bó làjòjì ó ṣe máa gba èrè ilẹ̀ wa lọ́wọ́ wa. Tí àwọn àgbààgbà kan pé bìrì kòtò, tán pé bìrì kòtò, tán sọ di aláṣejù, ẹni tọ́lọ́run ọba mìíràn láti deliver the Yorùbá race. Ìgbòho nìkan kọ́ ọmọ líle ní ilẹ̀ Yorùbá. Ìgbòho nìkan kọ́ ní akíkanjú ọmọ. We have millions of them. But Yorùbá wípé ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó wo ni tó mọ́ni lójú. Ọ̀pọ̀ ènìyàn ní owó bí tá wà. Ìgbòho wo bí tí ìran Yorùbá wà pé ikú òjijì ò ní pa wá mọ́. Ní mo bí forúkọ májàsọ́lá olóyè Sunday Adéníyì Adéyẹmọ tí gbogbo wa mọ̀ sí Ìgbòho òòṣà, táwa kan ń pè ní kàkàkí Olódùmarè Adégbàyè. Mo kí yín lórúkọ wọn l'Amẹ́ríkà ní London ní Canada ní China ní Japan káàkiri gbogbo bí tọ́mọ Yorùbá wà ní Germany ní Italy ní Spain ní France tó fi dé South Africa tó fi dé ilẹ̀ wa gangan lórílẹ̀‐èdè wa, orílẹ̀‐èdè ọmọlúwàbí. Mo kí yín o lórúkọ májàsọ́lá, ẹ̀yin àgbààgbà Yorùbá. Àwa ọmọ yín ń sọ fún yín wípé òmìnira wa la fẹ́. Èyí tí Nàìjíríà ń gbákùmọ̀ ọmọ wa lórí ó ti tó. Ẹ̀yin náà wojú ilẹ̀ kẹ́ ẹ mú yàn.
ohun rere kan ò jáde sí ilẹ̀ Yorùbá. Ọ̀gẹ̀dẹ̀ Yorùbá ń bàjẹ́ lójoojúmọ́ ni wọ́n níṣe ló ń pọ̀n. Ẹ ṣàánú Yorùbá. Ẹ má hùwà wípé bámúbámú lẹ́yìn tí yóò ẹ̀ mọ̀ pé bí ń pọmọ ẹnìkan ọ̀kan. Àwọn kan ti wúrú ìwà bẹ́ẹ̀ lánàá táwọn ọmọ wọn ń jìyà lénìí. Àwọn kan dẹ̀ ti jẹ́ aláìní lánàá. They use all their energy to serve their own community. Táwọn ọmọ wọn ń jèrè ẹ̀ lénìí. Ẹ ṣàánú Yorùbá, ẹ má jẹ́ kí ìran Yorùbá ó parun. Àwọn tẹ́ ń bá jẹun papọ̀, tẹ́ ń bá mú papọ̀ yìí, tẹ́ ń bá rìn papọ̀, tẹ́ ń bá jíròrò papọ̀ yìí, wọn ò gbèrò àlàáfíà bó ti wò ó mọ, bó ti wò ó kéré fún ìran Yorùbá. Mo tún ti rìnrìn àjò lénìí. Ẹ̀yin tẹ́ bá ń tẹ̀lé ọmọ yín, bàbá Èkìtì, ìyá mi Júmì, àwo Pọ́nmilé, àwo Bímpé, adára fún yín, ẹ kú ọjọ́ mẹ́ta màmí. Ẹ ti rí àwọn fídíò tí mo ṣe. Ó lérè dí nǹkan mẹ́ta ló jẹ́ kí iṣẹ́ màá sọ yọkan lórí program lénìí. Ká lè mọ̀ pé true we need what we call freedom. Bàbá tó ṣe ìwé, bàbá yẹ Amẹ́ríkà náà wà, ọmọ ọba ni wọ́n. Bàbá yẹ rí wípé òun jèrè free education, pé nígbà títí wọn ohun gbogbo ń lọ déédéé. Free education yẹn ní Nàìjíríà tilẹ̀kùn mọ́. They know that free education is one of the key power that Yoruba have. Wọ́n dàbàrú ẹ̀ máa yín lọ́wọ́. Ọbásanjọ́ débẹ̀ kò rí tò. Bàbá wa Tinubu náà wà bẹ́ẹ̀ sí wọn àjò rí tò. Oríṣi nǹkan mẹ́ta tó jẹ́ agbára tọ́lọ́run ọba mi sọ̀kalẹ̀ sí ìran Yorùbá. Fúlàní ti lé gbogbo ẹ̀ lẹ́pàá wa lọ́wọ́. Bàbá yẹn ó wá gbé kinní yẹn jáde. Pé ìwé ẹ lọ màá kó ìwé wá o, ẹ lọ bá mi pín o fún àwọn school o, àwọn ti ṣe last year o, but primary school táwọn lọ làwọn ṣe fún, but eléyìí àwọn fẹ́ kó kárí local government wọn, Ọ̀yẹ́ local government. Number one, ẹ jẹ́ ká rìnrìn òmìnira wa pẹ̀lú òtítọ́. Mo jáde kì í ṣe Èkìtì nìkan, Dóńdó, dé Ọ̀ṣun, dé Ògùn, dé Ọ̀yọ́, dé Èkó, lédè Kwara gan. Kogi ni mo fẹ́ lè sọ pé ẹsẹ̀ mi ò fi bẹ́ẹ̀ tẹ̀ dáadáa. 99% of the Yorùbá we need freedom. Gbogbo wa là ń fẹ́ freedom, pé èyí tá a ṣe nínú Nàìjíríà yóò tó. Ṣùgbọ́n the Nigeria attitude, the Nigeria killers, the Nigeria government ti gbin ìbẹ̀rù sí ọkàn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀nà Yorùbá. Tá a bá dẹ̀ mú ìbẹ̀rù yẹ kúrò, àti ní òmìnira wa máa le. Tá a bá dẹ̀ mú ìbẹ̀rù yẹ kúrò, ogun Fúlàní tá a láàfẹ́ kó dé bá àwọn ọmọ wa á dé bá wọn. Tá a bá mú ìbẹ̀rù yẹ kúrò, ìran Yorùbá à ní rí ògo yẹ lò. Tí bá dé bò mí, èmi ni bàbá Èkìtì, ìkànlẹ́yìn ọmọ Ìgbòho. Èmi ni bàbá Èkìtì, aṣojú Ìgbòho lẹ́kìtì. Èmi ni bàbá Èkìtì, tá a ṣe Yorùbá nation. Ẹjọ́ ẹ má jẹ́ kó dúró, ó ti sú wa o. A rò pé bàbá wọn á jẹ́ kí bàbá wa Tinubu ó ṣe ni, wọn ò jọ ṣe. Ohun tó kù wá kú ní kí Yorùbá ká tètè gba orílẹ̀-èdè wa. Tá a bá ní ká jáde, ọ̀pọ̀lọpọ̀ àwọn máa sá sílé pé mi ì fẹ́ kú. Ẹ̀yin Yorùbá dẹ̀ lẹ́dẹ̀ sọ wípé mi ò fẹ́ kú, mi ò fẹ́ kú, kò ní joyè ilé bàbá ẹ̀. Mi ò fẹ́ kú, mi ò fẹ́ kú. A jẹ́ wípé ìyà tí Nàìjíríà fi ń jẹ wá, ó yìí ń tẹ́ wa lọ́rùn ni. Ẹ jẹ́ ká jáde. Let every world, all over the world know that the Yoruba, we need our freedom. Let us reject Nigeria totally. Let every Yoruba condemn the Nigeria. Let us condemn Nigeria totally and embrace our freedom. Inú ìgbèkùn la wà. Mo fẹ́ ṣe fídíò ní school tí mo wà yẹ. Ẹni tó jẹ́ ọ̀gá wọn bẹ̀ pé kí ẹjọ́ torí Ọlọ́run ẹ má gbàṣẹ́ lọ́wọ́ mi, kò tí ì ṣiṣẹ́ mi ni. Mo fẹ́ fi ilé tí àwọn bàbá wa Awólọ́wọ̀ ti kọ́ ní 60 tó yìí dúró wá pé èyí tí àwọn gómìnà tòde òní ti kọ́ tó ti dàwó. Ẹ jẹ́ ká fi òtítọ́ inú rìnrìn àjò yìí.
tá a bá ti ní òtítọ́ sí ìran wa tá ń pè ní Yorùbá, we know a lè jókòó meditate think that we the Yoruba we are inside bondage. A ní jẹ́ kẹ́nìyàn kan wá kó fi irọ́ olóṣèlú gbá wa kó nínú ìrìn àjò náà. A ní jẹ́ kẹ́nìyàn kan wá kó fi irọ́ oníjẹkújẹ irọ́ ètè olóṣèlú gbá wa kó lórí ìrìn àjò náà. Ṣé mọ̀ pé nígbà tí àwọn Dúpẹ́ Onítìrí wá wọ́n náà wọ́n ti gbogbo skul pa ní ilẹ̀ Yorùbá, ẹ̀rọ àwọn ọmọ skul tó jáde lẹ́ẹ̀kan àbí wọ́n ti skul Ogun State, ṣé wọ́n ti skul ní Lagos State, ṣé wọ́n ti skul ní Ọ̀ṣun State, Ekiti State, Ondo State? No. It is true that we need freedom. Kì í ṣe orú freedom bẹ́yẹ ètè àwọn olóṣèlú nìyẹn. To cause commotion among of those people who want freedom. Káwa má bàa rọ́nà lọ. Ẹ mú ìbẹ̀rù kúrò. Òmìnira wa làwa fẹ́. Ẹ jẹ́ ká sọ fáwọn àgbààgbà ilẹ̀ Yorùbá. Kì í ṣe tìjà, kì í ṣe tèébú. Ẹ jẹ́ ká sọ fún wọn kán mọ̀. We don't want Nigeria anymore. We need our freedom. Nílé ìwé yẹn ní tíṣà kan tí wọ́n bá ń pé ọmọ kan wà ní skul àwọn òun lòun ra ìwé fún. Ọmọ yẹn dẹ̀ mọ̀ wé pé ṣùgbọ́n ìyá ẹ̀ àti bàbá ẹ̀ pé tí ń bá rí wọn pé arúgbó ara náà fi bí ní primary school. Ṣùgbọ́n nígbà tí Yorùbá ń jẹ́ Yorùbá, ìrọ̀rùn ló bá dé. Ṣùgbọ́n nígbà tí Yorùbá wọnú Nàìjíríà lọ, ohun gbogbo di ìnira mọ́ wa lọ́wọ́. Let us think the Yoruba, a country tó lóun ti gba tó ń ṣe birthday 64 years tí ò lè provide omi iná fún àwọn citizen yẹn. Tó tún wá fún wa ní another 50 years. Ẹ̀rọ 64 years mọ́ 50 years. That is 114 years. Kí ìran Yorùbá ká torí ọ̀nà lọ. Ejaji, the Yoruba, I know majority of you did not expect good thing in Nigeria. Ẹ mú ìbẹ̀rù yẹ kúrò lọ́kàn. Ẹ mú ìbẹ̀rù yẹ kúrò. Ṣé ẹni tó bá ti ń sá fún ikú gan ni ikú máa ń pa? Ẹni tó bá ti ń sá fún ikú ni ikú ń pa. Ẹ mú ìbẹ̀rù yẹ kúrò lọ́kàn. Pé we need our freedom. Ìyá mi Bùnmi Adélékè yọ ọwọ́ ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta. Ẹ mú ìbẹ̀rù yẹ kúrò lọ́kàn. Pé ohun tó kù wá kù nísìn ká dìde gẹ́gẹ́ bí ojúlówó ọmọ akin ilẹ̀ Yorùbá pé we need our freedom. Ká dìde gẹ́gẹ́ bí ojúlówó ọmọ akin Yorùbá pé no, we are not more have interest in Nigeria anymore. Ká lọ sọ fáwọn àgbààgbà yẹn. Ṣé ẹni tá a bá dúró sí gòǹgòǹgò àwọn àgbààgbà yẹn àtẹlẹ́yìn tó gbàgbọ́ nínú òmìnira Yorùbá àtẹlẹ́yìn tó gbàgbọ́ nínú òmìnira Yorùbá tí wọn ò bá ní ìsinmi wọn á lọ bá àwọn master àwọn tó ń kọ́ wọn against the will of their people. Ṣé wọ́n fẹ́ sọ gbogbo wa di àlùmọ́jèrè ni? Yes. Ṣé wọ́n fẹ́ sọ gbogbo wa di babiala ni? Yes. That is their target. Wọ́n dẹ̀ ti sọ fún àwọn tó jẹ́ olóṣèlú wa wípé tẹ́ bá ti lè sọ wọ́n di alágbe tẹ́ bá ń da àgbàdo lẹ̀ easily náà máa tẹ̀lé yín lẹ́yìn ìdáhùn máa jẹ́ ohun tẹ́ bá ní kán ṣe náà máa ṣe. It is me and you that will reject that idea of Fulani in Yoruba land. Lọ́nà wo? First of all, we must mú ìbẹ̀rù kúrò. Òyìnbó yẹn ti tún dé. A gbọ́dọ̀ mú ìbẹ̀rù kúrò. Don't fear anybody. You can respect anybody. Respect leaders, but don't fear them. They are not God. Ọlọ́run nìkan la lè bẹ̀rù tó lè pa tó tún lè jí. Let us remove fear. Yorùbá. Àwọn bàbá wa akin ni wọ́n. Àwọn bàbá wa wọ́n yìí ṣojo. Tí àwọn àgbààgbà wa bá sọra wọn di ojo torí owó. Táwọn àgbààgbà wa bá sọra wọn di ẹrú torí owó torí ipò. Tí àwọn àgbààgbà wa bá sọra wọn di ẹrú torí nǹkan fẹ́ jẹ at age of 82 years, 84, 90, 93, 96 tó sì ń lé owó kiri. Àwa tá ń bọ̀ lẹ́yìn. Let us remove fear. Tẹ́ bá lọ wo program tí mo ṣe, àwọn tó fẹ́ fọjú alẹ́ wọn
bà òwúrọ̀ títí wa jẹ́. Àwọn ti wà lọ́jọ́ alẹ́, wọ́n ti mọ̀ pé ọjọ́ alẹ́ làwọn wà. Lára àwọn tó fẹ́ bàjẹ́, àwọn kan sì wà lọ́wọ́ àárọ̀. Láyé àwọn tó fẹ́ bàjẹ́ ni o, ara wọn sì wà lọ́jọ́ àárọ̀. Àwọn kan wà wọ́n ti wà lọ́sàn-án. Àwọn kan wà wọ́n ti wà lọ́wọ́ ìrọ̀lẹ́, wọn tí ìwọ ọjọ́ alẹ́ tí àwọn bàbá ẹ̀ fẹ́ fi ìwà burúkú wọn àìbìkítà tó fẹ́ fi bàjẹ́. It is me and you that will regret it. Àwọn kan bí orú àwa yìí à ń jèrè free education lọ náà gé mọ́ wa lẹ́nu fòmù. À ń jèrè free education lọ náà gbà lẹ́nu wa bí ìgbà tọ́mọ bá ń mú ọmú lọ lọ́wọ́, tó bá dìgbà tí ọmú yẹn bá ń dùn mọ́mọ́ lọ. Tẹ́nu ọmọ bá ti ń ṣe pọ́npọ́n ó ẹ̀jọ́ yẹn ọmú yẹn ni nígbà yẹn náà ní Buhari já ọmú free education ló jagbà lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ nínú wa labarogo. Láti gbà yẹ ní Nàìjíríà ti bẹ̀rẹ̀ sí ń jayé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá mọ́ olú ayé wọn. Wọ́n wá rò pé ẹ̀yin ẹgbọ́n láti kàwé mo gbọ́ bó tó gbọ́ kankan sí lára ìjọba tó ṣe wọlé l'Amẹ́ríkà, ọmọ Yorùbá ti tún wà ńbẹ̀. Yorùbá in anywhere àtàbá ti dé ògo yẹn máa farahàn. Kí ló dé tí ògo yẹn ò farahàn nílé? It is because we are in bondage. Ohun àkọ́kọ́ tó dẹ̀ gbé wa wọnú bondage ọ̀hún tí ò jẹ́ ká lè jáde kó nú bondage ọ̀hún ni pé ìbẹ̀rù. Wọ́n ti gbin ìbẹ̀rù sí ọkàn wa. Remove ìbẹ̀rù, ẹjá mú ìbẹ̀rù kúrò, ẹjá mú ìbẹ̀rù kúrò. Mo fi yọ́nà Ọlọ́run bẹ̀yìn gbogbo ẹ̀yin ọmọ Yorùbá. Ẹ mú ìbẹ̀rù kúrò, ẹ mú ìbẹ̀rù kúrò. Ikú kankan ò ní pa yín. Ẹ mú ìbẹ̀rù kúrò. Ṣé rò pé àwọn ọmọ tí bàbá yẹn pín ìwé fún, tí àwọn olùkọ́ wọn bá kó dé fún wọn tó bá kó délé, ṣé rò pé àwọn òbí yẹn wọn ní ṣàdúrà fẹ́ni tó ń wá ni? Ẹ já mú ìbẹ̀rù kúrò. Fear not. Ọlọ́run wà nípa títí wa. Àwọn bàbá wa tó ti jìyà Nàìjíríà tó ti kú, their spirit wọn wà behind of us. Ẹ já mú ìbẹ̀rù kúrò. We need our freedom. Kò sí tó dàbí òmìnira. Ohun àkọ́kọ́ tá kọ́kọ́ máa ṣe nìyẹn. Ṣé rí tèmi àtẹ̀yìn bá ti mú ìbẹ̀rù kúrò? Oh my God. Mélòó ni senators? Mélòó ni rep? Population gbogbo àwọn tó ń báyé wa jẹ́, wọn ò tó local government kan. Population tó wà ní local government kan wọn ò tó. Let us remove fear. Tá bá ti mú ìbẹ̀rù yẹn kúrò, we will be able to fight for our freedom. We will be able to say we need our freedom. Pé ìkáwọ́ ò lásọ̀. Pé ìkáwọ́ ò lásọ̀ tẹ́nítẹ́ní. This is time for me and you to say no to Nigeria. Mo ti rìn o. Mo ti lọ, mo ti bọ̀ o. A sì tún máa rìn mí o. Ohun tí mo rí ni pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá là ń pariwo fírídọ̀mù. Ẹ bá wa sọ fún bàbá wa Sunday Igboho pé wọn ò gbọdọ̀ dákẹ́ dúró o. Ẹjọ́ o, a ti padà dé o. Mistake ni o. Mo rí bàbá tó sọ wípé òun ò ṣòṣèlú mọ́, ọmọ tó bá tó ṣòṣèlú. Pé táwọn ọmọ bá tẹ̀ máa ṣòṣèlú kan wọnú Nàìjíríà kíní kan òmìnira wáyé ní ẹjẹ́ àròkọ mọ́. Ṣùgbọ́n ìbẹ̀rù wà nínú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Until we remove that fear. Ṣé rí àwọn ọlọ́pàá tán kó bọ̀n lé lọ́wọ́ àti àwọn àmì tán kó bọ̀n lé lọ́wọ́, àwọn náà nílò òmìnira. Ẹbí wọn náà wà lára àwọn tó ń jìyà. Ẹbí wọn, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ọmọ wọn ò lè lọ léèwé because their salary did not read kò jẹ́ nǹkan kan. Let us remove that fear. Gbàyẹ̀ là wá lè sọ fáwọn bàbá yẹn, tá bá ti remove fear yẹn, a lè máa lọ wá sọ fáwọn bàbá yẹn pé sir, we need our freedom. We are tired for Nigeria. We don't want to belong to Nigeria again. We need our freedom. You, these leaders, you must work together with Baba Professor Banji Akintoye and Chief Sunday Igboho Oòṣà. We don't want to hear them. Ó ṣe wá jẹ́ Akintoye, ó ṣe wá jẹ́ Lágbájá, ó ṣe wá. As you are a Yoruba leader, you must work for the Yoruba freedom. We need our independence. Ìta àjìyà yóò tó gẹ́. But ẹ jẹ́ kí àwa tá a wà láàárọ̀, tá a wà lọ́sàn-án àti ìrọ̀lẹ́ ká mú ìbẹ̀rù kúrò nínú ìrìn àjò wa. Ìgbà yẹn náà ni ayọ̀ máa rí ayé gbé. Ìgbà yẹn náà ni ìran Yorùbá ní òní jìyà. Ìgbà yẹn gangan là ní jogún ogun.
Fúlàní lẹ̀ dé àwọn ọmọ wa. Mo sọ fún yín níbi tá a lọ lẹ́ni ẹni tí mi àtẹjọ lọ ní bàbá Èkìtì. Àwọn ará bíbá ìtàn kó àwọn ọmọ wọn wọlé lójoojúmọ́ yìí. Ó ló máa ń bá wọn lẹ́rù. Mo ní it is because Nàìjíríà ti gbin ìbẹ̀rù sí ọkàn Yorùbá. We are refused to fight for our freedom. And this is time. Ohun tí ẹ̀mí Ọlọ́run tún pé wá nìyẹn kí n sọ fún yín pé ẹja mú ìbẹ̀rù kúrò. Can we be able to tell our leader pé òmìnira wa la fẹ́? Òmìnira òun la fẹ́. Ìpàdé tẹ́ bá ti ṣe tí ò bá ti sọ̀rọ̀ nípa òmìnira wa, ìpàdé yẹn was not welcome by the Yoruba people. We are tired for Nigeria. Let us join hands together. Ká bí Nigeria wò. Odi Jericho ní Nigeria. Ká bí wò, ká bá lè rọ́nà lọ. God bless you. Ẹ má gbàgbé láti subscribe sórí YouTube Baba Ekiti TV. Yóò dára fún yín. A máa bọ́ láṣẹ Olódùmarè. Àwa la máa borí láṣẹ Olódùmarè. Torí àwọn bàbá wa sọ wípé ìkekele máa ń lékè igi. Èmi àti ẹ̀yin a ó lékè ọ̀tá tó ní kí ìran Yorùbá kó parun sínú Nàìjíríà. Remain blessed.